ẹ kú dédé àsìkò yìí ti tún káàbọ̀ padà sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí àkọ́tún ìròyìn tí láti mọ̀ mọ́ wa gbogbo arímọ̀ ìròyìn wá fún yín ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti nínú ìwà lábì míì láàjọ máa fi kẹ́kọ̀ọ́ ká tún lè jọ ọmọ tó máa bí tí ayé ń yí lọ Sodiq Olúwaṣèyí lè ní jẹ́ Bashir bàbá àtòmí lọ́mọ ẹ jẹ́ ń kọjá lọ sí abala kejì lọ́hùn náà. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí yín káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún àwọn ìròyìn ọ̀hún ní lọ́rí kìnìún láti ìpínlẹ̀ Ondo iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá eléyìí tó gbomi lójú ẹni tó ṣẹlẹ̀ lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí tó gbẹ̀mí lẹ́nu ìyá àti ọmọ rẹ̀ kan eléyìí tí wọn ò tí mọ àwọn èèyàn tí wọ́n jẹ́ báyìí ní agbègbè Ute ní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ ní ìpínlẹ̀ Ondo ìròyìn fi léde wípé àwọn méjèèjì òun náà ni ọkọ̀ katakata kan wọ eléyìí tí wọ́n fi ń ṣiṣẹ́ ojú ọ̀nà ọkọ̀ katakata ọ̀hún eléyìí tó jẹ́ tìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ tí wọ́n fi ń ṣe ọ̀nà ìletò ọ̀hún eléyìí tí ó lọ yà bá wọn tó sì gbẹ̀mí lẹ́nu wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde wọn ní dírẹ́bà tó ń wa ọkọ̀ katakata ọ̀hún wò òun náà ló jẹ́ pé lásìkò tí ọkọ̀ ọ̀hún tí ìjánu rẹ̀ já òun náà ni dírẹ́bà ọkọ̀ náà pàdánù ìjánu rẹ̀ tó sì lọ yà bá àtìyá àtọmọ ọ̀hún tó sì gbẹ̀mí lẹ́nu wọn ní fọnáfọnṣu gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Ọláyínká Àyànládé bó ti ṣe sọ di mímọ̀ wípé wọ́n ti bẹ̀rẹ̀ wádìí lórí ọ̀rọ̀ ọ̀hún bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ ò wọ́n ṣàlàyé rẹ̀ lórí kìnìún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ ọ̀gbẹ́ni Clement Òjó òun náà fìdí ẹ̀ múlẹ̀ ó ní ó jẹ́ ẹni tó bani lọ́kàn jẹ́ wípé ọkọ̀ katakata eléyìí tí àwọn fi ń ṣọ̀nà láti lè mú lílọ kábọ̀ ọkọ̀ lójú pópó ní agbègbè ọ̀hún kí ó jẹ́ ẹni tí ó rọrùn wọ̀kùwọ́kù sí fún gbogbo àwọn èèyàn eléyìí tí ń lọ tí ń bọ̀ àtàwọn eléyìí tí ń lọ oko tí ń lọ odò ní o nínú wájú ẹni tó bani lọ́kàn jẹ́ pé ọkọ̀ katakata ọ̀hún òun náà ló tún wá lọ ṣekú pa arábìnrin ọ̀hún àti ọmọ rẹ̀ tó tún wá dá ìbànújẹ́ ńláńlá sílẹ̀ ní tó ṣe pé ó yẹ kí ó jẹ́ ìdùnnú fún àwọn ará ìlú ní níbọn tí ń ṣe ọ̀nà òpópónà agbègbè Ute ọ̀hún níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ ó ti wá ṣe àbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí àyà àti ọmọ ọ̀hún báyìí ó sì kí àwọn èèyàn agbègbè ọ̀hún wípé kí wọ́n jọ̀ọ́ jàre o kán má bínú kán fi iyè dé gbogbo ara wípé irú rẹ̀ òun náà ni kò ní ṣẹlẹ̀ mọ́ wọ́n sì ṣe ìwádìí lórí tó ṣokùnfà bí ìjánu ọkọ̀ ọ̀hún bí ó ṣe já tó fi di pé tó lọ yà bá ìyá àti ọmọ rẹ̀. Láti ìpínlẹ̀ Nasarawa ìròyìn fi léde wípé kò dín ní àwọn ọmọ márùn-ún gẹ́gẹ́ bí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa Shettima Jauro Mohammed bó ti ṣe fi léde wípé ní ìletò Ayagura ní ìjọba ìbílẹ̀ Obi nípínlẹ̀ Nasarawa pé kò dín ní àwọn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà lẹ́lẹ́mìímọ̀ gbà lẹ́nu wọn eléyìí tí wọ́n rí òkú wọn nínú ọkọ̀ àlòkù kan eléyìí tí wọ́n ti kọ̀tì síwájú ta lé ibì kan tí wọ́n dédé rí òkú àwọn márùn-ún níbẹ̀ lẹ́yìn tí wọ́n ti ń wá àwọn ọmọ ọ̀hún fún bí ìgbà díẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Nasarawa SP Ramon Naso bó ti ṣe fi léde wípé ṣẹlẹ̀ nílùú Láfíà lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí wípé iwájú ilé arákùnrin kan ọ̀gbẹ́ni Abu Ayegme òun náà ni ọkọ̀ ọ̀hún tí wọ́n patì síbẹ̀ wọ́n ní wọ́n ń ṣe àdédé òun náà ni wọ́n rí àwọn ọmọ yìí nínú ọkọ̀ ọ̀hún tó jẹ́ pé ń ṣe ló dà pé wọ́n lọ ṣeré nínú ọkọ̀ ọ̀hún ni o tó sì jẹ́ pé títí ilẹ̀kùn mọ́ra wọn ò láǹfààní láti jáde mọ́ títí ooru tó fi wá gbẹ̀mí lẹ́nu wọn síbẹ̀ wá ké sí gbogbo àwọn òbí àtẹlẹ́gbọ̀n tó pé kán jọ̀ọ́ jàre o ká mọ̀ mójútó àwọn pàápàá jùlọ àwọn tí wọ́n bá gbé ọkọ̀ àlòkù sí àyíká àbí agbègbè ilé wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde pé ṣẹlẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 5:30 lọ́jọ́ ìsinmi tó kọjá lọ yìí wípé àwọn márùn-ún òun náà ni wọ́n rí ń bẹ̀ tó sì jẹ́ pé kò sí ìkéyìí eléyìí tí mímọ́ nu wọn ní wọ́n gbìyànjú láti dóòlà wọn wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n nígbà tí wọ́n fi gbé débẹ̀ dókítà ní gbogbo wọn wípé ẹlẹ́mìí ti gbà á lẹ́nu wọn gẹ́gẹ́ bọ́n ti ṣe fi léde pé àwọn ọmọ òun lọ́jọ́ orí wọn ń bẹ láàrin ọdún 6 sí ọdún 10 wọn ní irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ lọ́dún 2019 nínú oṣù kẹjọ.
ó dá lákòótán ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tó arábìnrin kan eléyìí tó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́kùnrin rẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣe fi léde pé arábìnrin ẹni ọdún 21 Precious Anogbode òun náà ló jẹ́ pé ńṣe ló mú ọ̀bẹ ló fi já okùn ẹ̀mí lẹ́nu ọ̀rẹ́kùnrin rẹ̀ ní agbègbè Ìjẹ̀gùn nípínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde pé ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ láàrin arábìnrin yìí àti ọ̀rẹ́kùnrin rẹ̀ lọ́jọ́ ìsinmi tó kọjá lọ yìí. wọ́n ní àwọn tí wọ́n ń gbé ní agbègbè bẹ̀ tí wọ́n jọ ń gbé pọ̀ ní agbègbè ọ̀hún yálà àwọn alábàágbélépọ̀ wọn wọ́n ṣe fi léde wọ́n ní ń ṣe òun náà làwọn ń gbariwo látinú yàrá wọn wá wọ́n ní ṣùgbọ́n àwọn ò tètè mọ̀ pé ní tí ó di wàhálà tó bẹ́ẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n gbà tí àwọn fi yọjú síbẹ̀ ìṣe ni wọ́n bá arákùnrin ọ̀hún ní inú àgbàrá ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ ti bò tó yẹ pé arábìnrin náà tí ó ti gún ọ̀rẹ́kùnrin rẹ̀ yín Dámilọ́lá tó ti gún pa tí ẹlẹ́mìí sì ti gbà á lẹ́nu rẹ̀ nígbà tí àwọn èèyàn ó débẹ̀ wọ́n gbìyànjú láti dóòlà arákùnrin ọ̀hún àwọn kan gbé lọ sílé ìwòsàn nígbà tí àwọn kan dúró ń bẹ̀ láti mú arábìnrin ọ̀hún sílẹ̀ fáwọn ọlọ́pàá nígbà tí wọ́n sì gbé dé ilé ìwòsàn kọ́ dókítà ní ẹlẹ́mìí ti gbà á lẹ́nu arákùnrin náà nìkan bíi aago 11:30 láàárọ̀ ọjọ́ ọ̀hún òun náà ni wọ́n gba àgọ́ ọlọ́pàá lọ tí wọ́n sì lọ́ọ́ fẹjọ́ ọ̀hún tó àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá létí nígbà tí wọ́n sì débẹ̀ wọ́n fi kélé òfin gbé arábìnrin ọ̀hún kódà ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó CSP Benjamin Hundeyin ó ti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti gbé òkú arákùnrin ọ̀hún wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí tìjọba eléyìí tí ń bẹ ní Igando ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n arábìnrin ọ̀hún tó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́kùnrin rẹ̀ ọ̀hún tiẹ̀ wọ́n ti fi kélé òfin gbé ó wà lákọlò ọlọ́pàá báyìí. àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ online tv títí ìgbà míì táàtì máa pàdé ìsọdí ìpolówó àṣeyí lè lè jẹ Bashir bàbá àtòbí lọ́mọ eré àti àánú olówó ọba fún ọ̀gbẹ́ni kọ̀ọ̀kan àgbékò yàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.